La ilaha illallah Allahu Allah Muhammadu Rasulullah Habibullah sallallahu alayhi wa sallam. La ilaha illallah Allahu Allah Muhammadu Rasulullah Habibullah sallallahu alayhi wa sallam. La ilaha illallah Allahu Allah. olótú ẹ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹni tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹni tó dé àtàwọn tí wọ́n sì ń bí ẹjọ́ ń ṣèjọba yìí ọlọ́mọṣẹ́lẹ̀ wà pẹ̀lú àdúgbò tẹ́ni kálukú wà tí wọ́n ń ṣe tún bẹ̀ má jẹ́ àdúgbò náà dàrú àwọn ìta àtẹ̀wọ́ta wá wà yìí náà má jẹ́ kádùgbò tí wọ́n dàrú olótú wa tí amúwálé ní àsìkò tó náà dáàrin yín ọlọ́jẹ́ kó náà ọmọ ti dáadáa ìbámọ̀ kí n má jẹ olóòtú kọ́lọ́mọ́ fi ṣàdánwò ẹ̀ ìbámọ̀ ká má mú sílẹ̀ kọ́lọ́mọ́ fi ṣàdánwò àwọn Muhammadu Rasulullah Habibullah sallallahu alayhi wa sallam. Ẹ máa mú bọ̀. Bàbá wọn fà lé lọ́wọ́ kò ní jábọ́ lọ́wọ́ yín. Àṣẹ oníṣẹ́ṣẹ́ ẹ̀ lọ́tọ̀. Àsìkò tó ń fún wáyé kò ní dàrin wa rú. Pé kẹ̀lé dìtẹ̀ máa wù jalè o. Máa wù jalè ló ní ìlú ẹ̀ ṣe là ń bá ṣe ìlú ẹ̀ o. Pé ní dìtẹ̀ mọ́ bá o. Pé ní dojú àgbà kó wú àwọn àgbà gangan wọn. Àṣẹ wọn tẹ̀lé wa ní wọ́n ní padà ní ìlú. Àṣẹ wọ́n ní fóun lò. Àṣẹ wọ́n náà kẹ́ ní fóun kọ́. Allah Muhammadu Rasulullah Habibullah wa sallam. Olúwa Ọlọ́run mi ṣóhun lèmi rí kí Olúwa Ọlọ́run mi ṣóhun lèmi yọ̀sìn ó sì ti ṣàdéhùn fún mi pé ìwọ Àmínà ó gbogbo ọ̀nà tó bá ń gbé gbà wá sórí ìlérí Ọlọ́run ṣẹ ni mo ṣe mọ́pẹ́ wá. Allah Muhammadu Rasulullah Habibullah sallallahu alayhi wa sallam. Olúwa Ọlọ́run mi ṣóhun lèmi rí kí Olúwa Ọlọ́run mi ṣóhun lèmi yọ̀sìn. Ó dùn kó pọ̀ kó pẹ́ Ọlọ́run èmi ń bẹ̀ ọ́. Ó dùn kó pọ̀ kó pẹ́ mo bẹ̀ ẹ́ Olúwa. Títí bàbá wa ṣe òkà mẹ́lí mú fún tí Ìlọrin. Ó dùn kó pọ̀ kó pẹ́ Ọlọ́run èmi ń bẹ̀ ọ́. Ó dùn kó pọ̀ kó pẹ́.
ọpẹ́ wa náà ìdí tí a ṣe dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ní Qur'an ó ní bàdà ọdún bíi lámìnà ṣetán ní ọ̀rọ̀ James bismillahir rahmanir rahim ó ní la'in shakaritum la'azidannakum ó ní tí mo bá ṣe oore fún yín tẹ́ bá dúpẹ́ Ọlọ́run tó májẹ̀mú àti ìbúra lọ́lọ́run ṣe ó ní in májẹ̀mú yẹn ìbúra ni ó ní wallahi tallahi ìwọ̀n náà bá òun búra tó wọ́n á ṣe àlékún fún yín ìyẹn ni ọpẹ́ tí a dá pé a dá ọjọ́ náà kò bàbá wa ń bẹ láyé kò sínú pé ẹ̀yin tá à ń tẹ̀mọ́ tẹ́lẹ̀ fẹ́ ṣe yìí kò dẹ̀ lè ṣe mọ́ nítorí kí ni bàbá yìí báyìí Ọlọ́run ṣe bẹ́ẹ̀ àlàáfíà wà fún bàbá gbogbo ẹ̀rọ náà fi ta wọ́n lọ́rẹ bàbá àpàdà sí mọ́ náà níjọ́ tó sí ẹ ṣe ń tu èyí tí ó ń tùbà tó ń túṣe àpàdà sí ìgbà láìka Ọlọ́run níjọ́ tó sí kí ni bàbá yìí wá dà yìí Ọlọ́run ṣàdánwò yìí bàbá olótún ẹ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹni tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹni tó dé àtàwọn tí wọ́n sì ń bí tẹjọ́ ń ṣèjọba yìí ọlọ́mọṣẹ́lẹ̀ wà pẹ̀lú àdúgbò tẹ́lẹ̀ kálukú wà tí wọ́n ń ṣe tún bẹ̀ má jẹ́ àdúgbò náà dàrú o àwa ìtàǹtẹ̀wọ́ta wá wà yìí náà má jẹ́ kádùgbò tí wọ́n á dàrú o olótú wa tí amúwálé ní àsìkò tó náà dáàrin yín ọlọ́jẹ́gbò náà mọ̀ sí dáadáa ìbámọ̀ kí má jẹ olóòtú kọ́lọ́mọ́ fi ṣàdánwò ẹ̀ ìbámọ̀ ká má mú sílẹ̀ kọ́lọ́mọ́ fi ṣàdánwò àwọn ìlú Ìjẹ̀bú Òde lápapọ̀ wọ́n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa Aláyélúwà bàbá wa Òjàlẹ̀ ẹ ó ti ṣe 90 àwa ń bọ́ lọ́run sọ ní kọ̀rọ̀ pé kó ṣe 100 à ń sọ bọ́lọ̀ ní kọ̀rọ̀ pé ìwọ náà bàbá yìí ti ṣe 90 à ń fẹ́ 100 fún pẹ̀lú àlàáfíà léètò ní ìfọ̀kànbalẹ̀ àtẹ̀bí ọlọ́run bá ṣe fún ilẹ̀ Ìjẹ̀bú ọlọ́mọdé ò dàrú gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ káàkiri ayé má jẹ́ ọ̀dọ́ kó máa paná ẹ̀ má lò délẹ̀ Ìjẹ̀bú ẹjẹ́ àṣẹ sọ̀látù fàtì fàtì àsọ̀látù fàtì. ẹ ti mú lótún níta ẹ wá fi hàn wá bí ẹ ti mú lótún níta ìyẹn lẹ́yìn wá ṣe yìí ọyẹ ẹ tún sọ kí lẹ wá ṣe. àwa mú olójú wa ń gbàgbé bí ẹ ti mú lótún ìyá wa kí lẹ wá ṣe. kẹ́hìn ìyàwó olótún yín náà dà ẹ bọ́ sáré méjì kẹ́ mú dání lọ́tún àtòsí. Olótún yín náà yẹ àáfàá ni olótún yín torí pé olótún yín fúnra rẹ̀ ti fi rẹ̀ joyè. ẹ máa lọ́jọ́ mi èyí tó lórí tẹ́lẹ̀ tó máa lórí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ibi tó ti lórí ọkọ̀.
olóyè ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa náà ti jọ tún báńkì kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó jòló tún. olóyè ẹgbẹ́ wa ni. ẹ̀yìn bá wà jẹ́ nígbà yẹn. 2, 3, 4, 5. Ọ̀yá. Mo ti pè é alájà tuntun. Àwọn máa sọ. Àwọn ti kó wa lẹ́nu kí wọ́n máa sọ. ẹ jẹ́ kí n sọ ní gbogbo ọdẹ sí àmàjọ olótú rẹ̀. Ẹ má jẹ́ lọ́dọ̀ yẹn. Àná mi. Ẹ̀jẹ̀ má bínú. o tún bá tó lọ́wọ́ àná rẹ̀. Àná mi. o tún bá gbọ́ ìyàwó rẹ̀. Ó ti gbà mọ́ rẹ̀ rẹ̀ ni. Mo máa fún ẹ̀ náà ní mo kọ́ mú kí ẹ mọ̀. Now, ẹ jọ ẹ jẹ́ ká lè ṣe. Ọ̀nà mẹ́ta la gbé jẹ́ bóde sí. Èyí ti stop wa o. Ẹ má bínú sà. àbá fáyín o. Ọ̀nà mẹ́ta ni gẹ́gẹ́ bí ìwádìí. Òkè ìwádìí, ìsàlẹ̀ ìwádìí àti gbòògùn. Olóyè olótú kan ló wà ní zone kọ̀ọ̀kan. Ní òkè ìwádìí olótú 13 ló wà bẹ̀ tí ìtàkẹ̀bọ̀ tó jẹ́ ìkan. Adẹ̀ni chairman ní zone wa. Alhaji Ìbíkúnlé Òkúọ̀bí òun ni current chairman lókè. Àgbàdé àgbákọ̀ wọn náà nìyẹn. Wọ́n ṣe pé wọn ò lè jáde but a lè ní kágbàlagbà sáré máa bọ̀ ní meeting láago 10. Àwọn bàbá wa yí pàápàá nígbà míì wọ́n ń complain fún káwọn bá jí sáwọn máa tún yí ẹgbẹ́ kan wáyé. Àgbà náà ti ń gbé náà rẹ̀. Ṣùgbọ́n àwa lè fò bọ́lẹ̀ lórí bẹ́ẹ̀ ká tó bọ́ sórí iṣẹ́ àga púpọ̀ lọ́sẹ̀ ká tó bọ́ sórí. Ṣe program sir. Adébáwa dáadáa sir. Yes sir. So on behalf Bọ̀sún bàbá wa mi. Bọ̀sún. So ẹ mú olótú yín máa bọ̀ níwájú kẹfà lé bàbá lọ́wọ́ pé olótú tẹ ṣẹ̀ṣẹ̀ yàn lẹ́yìn tí lógun lẹ́kọ̀ọ́ kú ní ìtàǹtẹ̀bọ̀ òun nìyẹn. Wọ́n máa receive olórí tún yín yìí on behalf of Òkè Ìwádìí Council of olórí tún bàbá wọ́n máa gbà lọ́wọ́ yín ẹ máa mú bọ̀. Bàbá wọn fà lé lọ́wọ́ kò ní jábọ́ lọ́wọ́ yín o. Oníṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ o. Àsìkò tó ń fún wáyé kò ní dàrin wa rú o. Pẹ́kẹ̀ ní dìtẹ̀ máa wùjalẹ̀ o. Ráwùjalẹ̀ ló ní ìlú ẹ̀ ṣe là ń bá ṣe ìlú ẹ̀ o. Wé ní dìtẹ̀ mọ́ bá o. Wé ní gbójú àgbà kó wú àwọn àgbà gangan wọn. Seniority wa lè tún o. Ó ní ọba sọ pé seniority ṣan kúrò. Dédé àwọn senior lè wà nílé. Wé ní bá àsọpọ̀ bí tí wọ́n ṣe jẹ́ o. Dédé àwọn èyí tẹ̀lé ẹ wá rí kẹ̀. Wọ́n ní padà tún tẹ̀lé ẹ wá bí fọ́ wọ́n dẹ̀ tún fẹ́ ẹ mọ́ o. Owó àdúrà yẹn. Owó àdúrà yẹn. Ẹ máa sọ dandan ni ẹ mú wá. ẹ má mú jìnnà ẹ má mú. Ṣé àwọn obìnrin wà ṣé àwọn obìnrin wà bí? Àwọn obìnrin ò máa kọ́ ní kẹ́. ẹ ṣe politics. Ẹ sà ẹ mú wá. Ayé ó ti kẹ̀bá bẹ́ àdúrà lé lórí ọmọ àbájọ. Ọya bàbá ẹ ṣàdúrà wọn. Ẹja àdákẹ́rọ́rọ́. Olóṣùn àgbáyé. Ẹ bọ́ ṣàṣẹ ẹ̀. Àwọn ìtẹ́lẹ̀ wa ní wọ́n lè padà ní wọ́n lè fún òun lẹ́wọ̀. Wọ́n náà kẹ́ lè fún òun bọ̀. Báńkì ẹ̀kọ́ alábàálẹ̀ ìjẹ̀fà àbàlẹ̀ ẹ̀kọ́ ìwọ̀n ìlú wà ní ẹ̀dáǹkì méjì olùbọ́ọ̀lù nígbà organization of prayer. Bí ibi àbá ẹ̀hún ṣe fọlúṣọ̀ bọ́wọ́ òbí rẹ̀ ẹ̀lẹ́ẹ̀dá development ilé títí rẹ̀ ọ̀nà àwọn olóòtú rẹ̀ àṣẹ ìbílẹ̀ àjọ ìgbàlùkò ní
wọ́n wá lé tó wọ́n wá láti dálẹ̀ wọ́n wá lé tó wọ́n wá láti dálẹ̀ lẹ́kẹ̀sì wọ́n dẹ̀ ní wa mọ́ o tó sọ ń dà lù wọ́n tẹ̀tẹ̀ rẹ̀ ìtàǹtẹ̀bọ́ lè jà wọ́n lè bọ́jà sí jà ìjà sí ní bẹ́ẹ̀ jà ẹ̀ta òfin ní bẹ́ẹ̀ jà nínú farati ṣe máa jọ máa ṣe ẹ̀jẹ̀ wọ́n lè jà níbẹ̀kẹ̀ wọ́n ti ṣòro ìṣọ́mọ́ tó lé káàkiri ọmọ mẹ́ wọ́n dàgbà wọ́n dàgbà wọ́n sì rẹ̀ lọ ọmọ rírọ máa jẹ wọ́n ní jẹ́ fún ààrẹ lé ọmọ ènìyàn jáde nísàlẹ̀ ọ̀nà ńlá pọ̀ àwọn ilé ìwàkẹ̀ ńlá ńlá kan wà tó ń dùn àwọn adédàgbà orí nìkan pàmò olóòtú owó àdúrà bàbá ẹ̀yẹ kan ló máa mọ̀ lórí ìpínlẹ̀ yìí máa olóòtú làgọ̀jọ́ pápá bàtílẹ̀ dẹ̀ bá ìyá bàtílẹ̀ dẹ̀ bá mi dà gbogbo àtílẹ̀ dẹ̀ bá ìwọlẹ̀ fún mi. ẹ̀gbọ́n mi sẹ́ ti mú wa ni. jẹ́ ti wúrẹ́ àbí ti wúrẹ́ yìí. ẹ̀gbọ́n mi sẹ́ ti mú wa. wọ́n bàbá aláfa ní ẹgbẹ́ ẹjú. bọ́dá wọlé ṣe ẹ mọ̀ pé ti kú wà fún àtàkùn gbogbo ẹ mọ̀ pé àwọn ọkọ mi àwọn ọ̀tọ̀ pé fún mi ẹnu wọn náà dùn lẹ́nu tèmi ṣe dùn. Now, ẹ̀yẹ lọ́jọ́ pọ̀ ní méjì olótún ẹ̀kọ́ ojú sáwọn yẹn sẹ́kítírì ìtàǹtẹ̀bọ́dà ẹ fún wa lórúkọ gbogbo àwọn tó jókòó yìí pẹ̀lú fóònù nọ́mbà sí olórí tún àti gbogbo ìtàǹtẹ̀bọ́ reason tàbí sọ pé kí olóòtú yìí tó kọjú sí lẹ́yìn eléyìí stage tó kàn á ní dáyín lóhùn tí olóòtú kò bá lọ jẹ́ iṣẹ́ tá a fẹ́ràn yìí. Bí bàbá lógun lẹ́kọ̀ọ́ tó kú òun ní secretary ìjẹ̀wò ní council of olóòtú èmi ní assistant ẹ̀. Lẹ́yìn tán kú lèmi di secretary ìjẹ̀wò ní council of olóòtú. Pẹ̀lú pé wọ́n jẹ́ secretary náà nígbà tó wà láyé gbogbo secretary àdúgbò ọ̀run ní èyí mò ń ṣe gbogbo ẹ̀. Bọ̀tọ̀wọ́ ta fi mú àwọn family lógun lẹ́kọ̀ọ́ ọ̀nà fi mú àwọn. Nígbà tí bàbá kú gbogbo àwọn documents olóòtú ṣe ń gbọ́ àwọn documents tó yẹ kán hand over fún wa a kọ letter a make personal visit a lọ sí inú bí Alhaji Ali ní ìjọ kan ó sọ fún mi pé adájọ́ ò gbọdọ̀ lọ sí ibẹ̀ ibi tá a máa ti dúró dé àwa dúró dé ẹ padà lọ sílé ó tó di àsìkò tẹ ẹ máa tún padà wá sí òkè ìwádìí títí dé àsìkò tó máa tó àwọn dọ́kúmẹ̀ntì wa tó wà ní ológun lẹ́kọ̀ọ́ pẹ̀lú bá tó wá. Secretary dà ṣẹ̀jẹ̀ yìí ní secretary ẹ̀ là yẹn ṣùgbọ́n certificate ìjẹ́bóde council of olórí tún wà bẹ̀ constitution ìjẹ́bóde council of olórí tún wà bẹ̀ documents ẹ lọ pé àwọn ọmọ bàbá lógun lẹ́kọ̀ọ́ kẹ sọ pé àwọn olóòtú sọ pé document àwọn ó wà lé wọn bá wà fún. pẹ̀lú ògbọ́n ọlọ́run ẹ̀mí gẹ́gẹ́ bí sẹ́kẹ́tì olóòtú gẹ́gẹ́ bí olóòtú kásẹ̀lẹ̀ àti fámìlì chief aláàtì lógun lẹ́kọ̀ọ́ tí ó ń ṣe Alhaji Imam Adéyẹmí àwọn mẹ́tẹ̀ẹ̀ta àṣẹ ó kò sí lọ́wọ́ ọlọ́run abáyé gbé wọn bẹ́ẹ̀ bínú
ṣé ẹ bínú ẹ bá wa ṣe eléyìí kó tó di àsìkò tẹ́ ẹ máa tún padà wá tó máa tó tẹ́ ẹ bá ti bá wa ṣe ẹ má tí nǹkan ẹ padà wá síbí rárá ẹ jókòó sí alábàáméjì yìí lọ ẹ ṣe púpọ̀ now ẹ ti fi olótú yín hàn wá bàbá tó jáde gẹ́gẹ́ bí àgbàlagbàdà àgbàlagbà láti ọdún òun ní orúkọ gbogbo ìlànà tẹ̀wọ́n ìṣàdúrà fún lójú. ó ní níbi accident àlàáfíà gbọ́dọ̀ sí láyé ó ní sáré oníbi sáré pé wá lórí àwọn ọmọ lórí ìyàwó lórí ẹbí ọlọ́run ló jẹ orí òdì tì ìbámọ̀ kí má ṣe jẹ́ tiẹ̀ láyé gbogbo wọn tó dá lọ́dọ̀ máa máa gbogbo ọmọ tó dá gbogbo àdúrà ẹ̀ tó dá ọlọ́run ẹ̀ ti dá ìlú àwọn. ẹ sọ orúkọ olótú yín fún títí láyọ̀ kọ́ọ̀dù Mr. Títílayọ̀ Quadri Ọ̀nàfúyè ẹ ti ṣàdúrà màmá wa ẹ̀dà. àsìkò tẹ́lẹ̀ nígbà yẹn mọ̀ sí dáadáa àbámọ̀ tí mo ṣe jẹ́ olótú ìlú tàbí kò ní ṣe láti mo fi ti gba olótú ìlú ti dáadáa ló ṣe gbogbo ìta tẹ̀wọ́ wa á tún lè yín lọ́wọ́ ẹ bá wa ṣe tó ní wọ́n ti bú wa ń gbàgbà débi bàbá sí pé àwa kún rẹ̀ lé pọ́n tábà tún máa padà wá bí orúkọ tó dáa lọ́ máa sọ wá lágbára lásìkò tí ìyẹn ti àti mọ̀ sí dáadáa àtúbọ̀ máa mọ̀ sí dáadáa lọ́la fáàtì. bisimilahi rahmani rahim alhamdulilayi rabbil alamin arrahmani rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina so olótún owó òdú àbí owó ìlú ṣé owó ìlú ni àbò owó òdú ọwọ́lú family ó sọ̀rọ̀ owó ìlú ọwọ́lú ní ọwọ́lú ẹ̀hẹ́ àbá ti bọ́ sí bàbá ta fa ilé lọ́wọ́ olólùfẹ́ àlejò ìjà sí ní ẹ̀ ìta akọ̀lẹ̀ Ọlátúndé Awótẹ̀ àwọn náà tún ní Olíwo Àgbàdàgbòdò ẹmọ̀ túmọ̀ Olíwo àsìkò kíkàwé lẹ́wà yìí o I must tell you o àsìkò kíkàwé lẹ́wà yìí o torí pé after tá a máa ìtúkọ̀ lẹ́tà sí oúnjẹ máa tún wá síbí gbogbo àwọn tó tẹ̀lé ní ìlú wọn nígbà yín dáhùn question yẹn o ẹ ní opportunity láti wojú anybody nínú wọn a dẹ̀ máa bèrè question lórí ìtàn Ìjẹ̀bú pàápàá lórí ọ̀rọ̀ Olótún bí ọ̀rọ̀ Olótún ṣe ṣẹ̀ wá nítorí ẹ̀kẹ́ ìlọ jókòó ẹ lọ túlé dáadáa ẹ lọ bá àwọn bàbá ìmáàmù wọ́n bá yín túlé bàbá ṣe kinní kan fún àgbà tá nǹkan kéwú lọ́dọ̀ tá a bá ti lò báyìí kéwú tán bá ti kọ́ wa nígbà àdìgbàgbé ẹ máa tún lọ jókòó ẹ máa kẹ́kọ̀ọ́ dáadáa sí i àti ìkẹ́kọ̀ọ́ ní gbọ́dọ̀ mọ̀ tó kẹ́kọ̀ọ́ náà bàbá wọ́n ti ṣàdúrà lórí àmọ́ àìsí ọ̀nà àwọn jẹ́ ẹgbọ̀n wọn náà láti fi sẹ́yìn olóòtú Olúwòrò Ògúnadé Babátúndé Ògúnadé olórí tó Onírúgbà Òdúbọ́nà Bàṣírù Òdúbọ́nà amúlégbèyìn kẹ́hìndé parí ìjà mẹ́ abẹ́yìn ìjà. àwọn ọ̀jà rí àyíjà àbíjà tàbí àwọn ìjà àbí òkú ìjà abábájà olójú ìtàbí olójú ìtàbí ọlẹ́tọ̀wó ẹmọ́ra ẹ ti rí ayé olójú òkè ayé sàn òkè station ayé péjú òkè station kéré péjú
ajẹ́ kẹrin èmi olórí tó ń kún ìjà sí PRO gbogbo council of olórí tó bóde káàbọ̀ má bẹ̀rẹ̀ ìṣègùn púpọ̀. ẹ ti fi olórí tó yín ẹ ti fi hàn wá kẹ́hìndẹ̀ kọrin ẹni àti bàbá wọ́n kọrin ẹni. now photographer yọ. Olórí àwa o, ikú máa mà pa o.
ká lọ tá a fi dé láyọ̀ ọlọ́run má jẹ́ àdídàmú o tún ta jẹ yìí náà ọlọ́run jẹ́ ó pẹ́pẹ́pẹ́pẹ́ kó fi wú parí kó fèrè dùdóbi ọ̀dàdà hólàwàlà bàbá wa ibùdókò tó dẹ̀ ti lọ táwọn fi jẹ lẹ́yìn yẹn
bàbá náà bá wa forí ìdí ẹ̀ ọwọ́ àfàṣìṣe rẹ̀ rẹ̀ kò sí bẹ́ẹ̀ dá ṣe lè rìn orí ẹ̀ máa mì gbogbo ohun tóhùn kí bàbá náà fi ṣẹ̀ síwájú ọlọ́run bá àforíjì olú aláwọ̀ bísímìlà. tó gbogbo assignment tí wọ́n fún olótún pé gbogbo ohun tó wà lọ́wọ́ bàbá wọ́n rí pé wọ́n gbé wá ọlọ́run jẹ́ kó ṣeé ṣe fún wọn ọlọ́run jẹ́ ó ṣeé ṣe fún wọn gbogbo àwọn ọmọ náà tí wọ́n ń bẹ nílé àtìyàwó ọlọ́run má lù wọ́n pamọ́ ní gbogbo ìgbésẹ̀ tí wọ́n bá máa gbé àtàwọn àti sẹ́kítì àti bàbá wa mọ̀fásì ọlọ́run jẹ́ kó já sáyọ̀ ọ̀nà fáàtì ẹ̀.
صلوا على النبي الكريم. ما بالك بابا ẹ dákun ẹ dákẹ́ bàbá fẹ́ ṣàdúrà kólótú ẹ dákun tó lọ náà níta torí ẹ̀ wá bí rèé o. صلوا على النبي الكريم. ẹ dákun ẹ gbé sí àfolótú défìlà rẹ wọ́n ní ẹ bá gbé sí àfún wọn bí bàbá wa Mubasiru ẹ gbé sí àfún wọn bàbá wa ẹ̀mú máa gbà fún gbogbo akílẹ̀ tá à ń tẹ̀bọ́ bákan náà tí wọ́n jẹ́ olórí ẹbí nínú ilé Òtúbùnbọn bákan náà àwọn ni wọ́n jẹ́ president Zumratul Ujaj wàlí Ujaj àwọn ní ká ṣe ọpẹ́ mẹ́wàá rọ sọ́dọ̀ Ọlọ́run Rabbil Alamin. Alhamdulillah, 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 Rabbil Alamin. Bàbá ní a dúpẹ́ fún Ọlọ́run. Bàbá ní ọmọ wa Olótún ìtọ́lọ́run yàn fún wa tó jẹ́ Olótún gbogbo akílẹ̀ ìtàǹtẹ̀bọ́. Bàbá ní a dúpẹ́ fọ́lọ́run. Wọ́n ní ọpẹ́ náà tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ bàbá wa Mubasiru gbogbo akílẹ̀. Bàbá wa ìmọ́mù ní Etítàálẹ́. Bàbá wa Aláàjì wa Michael ṣe lájọ lọ àwọn náà ṣe kúrò lọ́hùn ni. Wọ́n ní àti èmi náà tí mò ń sọ̀rọ̀ àti gbogbo àwọn èèyàn wa ní àdúgbò wa ní Tàǹtẹ̀bọ́ Etítàálẹ́ gba gbogbo wa pátápátá. Bàbá ní a dúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n lọ́lọ́run ó sì bá wa dúpẹ́ lọ́wọ́ yín. Olórí tún wa wọ́n ní ọmọdé lẹ fi joyè Ọlọ́run jẹ́ fàgbà ló wọ́n ní ká ẹ dàgbà síbẹ̀ kọ́lọ́run wá fún yín lálàáfíà. Wọ́n ní kọ́lọ́run jẹ́ kí gbogbo ẹ̀ kó jẹ́ rọrùn fún yín. Wọ́n ní kí àdúgbò kó jẹ́ rọrùn fún yín. Wọ́n ní gbogbo tí ń jẹ́ èdè àìyedè kọ́lọ́run bá wa ká kúrò ńlẹ̀ ládùúgbò wa. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n bínú kọ́lọ́run bá wa fún wọn sùúrù. Kọ́lọ́run kó bá wa rọ̀ wọ́n. Wọ́n ní bínú ìmọ̀ ń ba nǹkan jẹ́ ni. Wọ́n ní sùúrù àti ìfẹ́. Wọ́n ní máa tún nǹkan ṣe ni. Wọ́n ní gbogbo àwa tá a tẹ̀lé yín Ìtàǹtẹ̀bọ́ ni wá. Tẹ́ bá ti ń lọ tẹ́ bá ti rí wọn tí bàbá ò bá sí ń bẹ́ẹ̀ wọ́n lẹ ti rí Ìtàǹtẹ̀bọ́ nìyẹn. Wọ́n ní kọ́lọ́run kó fún yín láṣepẹ́ kọ́lọ́run kó bò yín láṣìírí. Wọ́n nílé yín ọ̀nà yín àti gbogbo ń tẹ́ ní dúkìá Ọlọ́run kó fi àlùbáríkà sí i. Ìdùnnú ojoojúmọ́ kó kárí fún gbogbo àdúgbò kó kárí gbogbo wa náà. Ọlá Ànábì wa Muhammad. Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqima. Siratal ladzina an'amta alayhim. غير المغضوب عليهم ولا الضالين آمين. Wọ́n ní gbogbo àwọn olùbí ẹnìkankan wa tí wọ́n ṣẹ̀ wálẹ̀. Wọ́n ní tó fi dọ́dọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ Olótún náà lẹ̀. Ọlọ́run bá wa dáríjì wọ́n.
àti ìyá àti bàbá ọlọ́run bá wa dáríjì wọn ọlọ́run kẹ́ wọn papọ̀ bàbá wa Mubazir alhaji wa Mikel bàbá wa Ìmámù Etítalẹ́ alhaji wa Shamsidin àti gbogbo wa pátá wọ́n láwọn òkú wa níyà àti bàbá tí wọ́n ti lọ ọlọ́run bá wa dáríjì wọn àmín àwọn olùbí tí wọ́n wà nílẹ̀ ọlọ́run jẹ́ wọ́n máa gbégbé àlàáfíà àmín ọlọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wasallam náà ọlọ́run ò tó kápá òkè ọ̀run sánmọ̀ àtilẹ̀ ẹ̀wọ̀n àwọn olùsẹ́yìn fẹ́ mú ẹfẹ́ gba change ní ìgbà change náà wọ́n ní ọlọ́run tó kápá òkè tó kápá sánmọ̀ òun náà ló kápá lẹ́lẹ̀ àti tí ń bẹ nínú ilẹ̀ náà àti àwọn àṣẹ tọ́lọ́run fi dá ilẹ̀ náà àárín sánmọ̀ àti ilẹ̀ tó wà ń bẹ̀ táwọn ọmọdọ́mọ̀ rí ó káàrí ó pọ̀ rẹpẹtẹ ọlọ́run náà ló ní kápá ẹ̀ wọ́n ní gbogbo ntẹ́nì kọ̀ọ̀kan wá ń fẹ́ lóore àṣẹ ọlọ́run tọ́lọ́run fi dá ọlọ́run má ṣàìṣe fún yín wọ́n ní ọdún iléyá akọjú sí yóò kọjú sí wa abẹ ọlọ́run ọba afọládára ni ara rẹ ni kó dá fún gbogbo wa wọ́n ní gbogbo àtàwà ń bí àtàwọn tí wọ́n tún sí ń bí náà ọmọ alájà màlímọ̀ tàwọn náà sanwó náà má jẹ́ kẹ́nìkan ní wá wọ́n ní kọ́ má jẹ́ kẹ́nìkan ní sọ fún wa pé òun náà ó ti lọ ilé bó ti súnmọ́ tó yìí ó yìí jìnnà nínú ìrádà ọlọ́run àṣẹ ẹ̀ la fẹ́ fi bẹ lọ́run kọ́lọ́run kó bá wa ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní ìkápá òkè òun ní ìkápá sánmọ̀ n tí ń bẹ láàrin sánmọ̀ àti ilẹ̀ ọlọ́run nìkan náà ló ní ìkápá ẹ̀ wọ́n ní gbogbo oore tẹ́nì kọ̀ọ̀kan wá ń fẹ́ ọlọ́run darí ẹ̀ sọ́dọ̀ wa ọlọ́lá àná àmín 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 وما فيما لك وما بينهما لك فلا علينا قدرتك آمين وجلك آمين على رجعي لقادر آمين الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. bàbá ní ká dúpẹ́ gbogbo àwa tá a mú owó àdúrà lẹ̀ ọlọ́májò tán lọ́wọ́ wa o májò tán lára wa májò tán di wa gbogbo ọlọ́run bo ẹnì kankan wa láṣìírí èyí tá à ń fẹ́ nínú oore kọ́lọ́run ṣe fún wa ayé wa àtọ̀run wa ọlọ́run jó dáa wọ́n ní gbogbo ìgbà tí ó bá jẹ́ ọlọ́run dá fọmọ rẹ kẹ́yìn káfẹ́ bí rẹ kẹ́yìn àtúbọ̀tán rẹ ọlọ́run kó ṣe kárí ẹnì kọ̀ọ̀kan wa bí áìkì rọ̀bánà aláhùmọ̀ rọ̀bánà àtẹ́yìnà fìdúnìyà àsánàtà wàfílẹ̀ àkìrọ̀tì àsánàtà wákìnà sábànà wàtàwàfánà mùsùlùmínà wàlíìkìnà bísọ̀lìín aláhùmọ̀ àrùzùkùnà bẹ̀kẹ́lẹ̀mọ́tì la ilaha illallah محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. Take the personal shot. Portrait olóòtú àwọn ọmọ. You okay?
صلوا على النبي الكريم